ọ̀rọ̀ ńlá ni akíndégbé ẹ̀mí ìmọ̀ tó ń gbọ́ láti rí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá káàkiri àgbáyé àmì ìròyìn yìí ní bẹ́ẹ̀. Gbogbo ẹni tí ọlọ́run pè tó bí ìyàn tó fi lógun mo kí gbogbo àwọn èèyàn tó tún pè ọ̀tọ̀dọ̀ ọmọ adéyínká ọ̀tọ̀ adéfìgbà àti ìbọ̀mọ̀ àti láti London. Ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ yìí. Bàbá mi ìpè kan ti wọlé ẹ jẹ́ ká ní sùn. Ẹ kálẹ́ ẹ kálẹ́ ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Àmì ọlọ́run. Olúwa nífẹ̀ẹ́ mi ló sọ̀rọ̀ láti di Maryland. Olúwa nífẹ̀ẹ́ mi ẹ̀rọ lámà. Ẹ jọ̀ọ́ ṣe gbọ́ ètò. Mo gbọ́ ètò ó ṣe mí láàánú gan ó dẹ̀ ètò kàyéfì gidi lórí ètò tí a gbọ́ ní àṣálẹ́ yìí. Ó tí mo máa ní láti sọ fún arákùnrin mi pé kó súnmọ́ ọlọ́run nǹkan tó ọ̀dọ́ jí ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run. Bíbélì kan sọ fún wa ní pé bí ẹ̀ṣẹ̀ wa pín bí iná bí òbí àdùgbò ní aláàánú ní ìwọ̀n ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Kó lọ síwájú ìdí àánú kí ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Àwọn tó ti kú yìí náà kò sí èmi ní pé àdá fún ọmọ ọlọ́run nìkan ni ìdájọ́ ènìyàn wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kó lọ síwájú ọlọ́run kó lọ sí abẹ́ àgbélébù ọlọ́run ṣetán láti dárí ẹ̀ṣẹ̀ jì oníkálukú wa ọlọ́run adé túbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Àmì ipa ayé kò ní ká wa ọmọ wa ọ̀dọ́ ní di ọmọ pàpà lági o ẹnikẹ́ni ò ní yá wa lò kò ní yá àwọn ọmọ wa lò. Ẹ ṣé omidan olúwanífẹ̀ẹ́ mi ẹ ṣé àdúrà lálẹ́ gbà ọ̀rọ̀ á sì fi àṣẹ sí àdúrà yín bẹ̀ ti sọ yẹn. Ẹ ṣé ẹjọ́ máa ṣe ti gbọ́ nípa Vomos. Bẹ́ẹ̀ni. Nítorí ẹ pè sórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí a rí pé nọ́mbà yín ló parí sí 7534. Bẹ́ẹ̀ni. A máa tọ́pù yín náà pẹ̀lú ìṣẹ́jú 15. Ẹ ṣeun iléeṣẹ́ Vomos ò ní bàjẹ́ iléeṣẹ́ Distinct Radio náà kò ní jóná ẹ ṣe gan-an. Ẹ bá mi fi iléeṣẹ́ Naija FM náà sí. Naija FM ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ọwọ́ yẹn túbọ̀ máa ròkè sí ẹ ṣe gan-an. Olúwa ṣe ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe mà. So bàbá mi ẹ má bínú ṣe mọ̀ pé bá ṣe máa ń ṣe tó bá ti ń kù ìṣẹ́jú márùn-ún ká lọ la máa ń sọ pé kí ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ètò tòní yìí ó dàbí pé èmi gan-an tí mo jẹ́ olóòtú ètò báyìí ó kà mí láyà pé kéèyàn kó mú odindi àáké kó sì máa ṣá ìránṣẹ́ ọlọ́run ó ní agbára. So ẹ jẹ́ ká sáré lọ sílé ìpolówó wa náà. Mo tọrọ gáfárà lórí ìyẹn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè sórí ètò yìí ẹ pè 817-717-5685 tí ẹ bá fẹ́ pè tẹ́ fẹ́ dá sí ètò lónìí. Mo sáré lọ wá calling card ni wọ́n sì ní kò sí nínú òtútù yìí àti tó ń yọ̀ yìí o ti gbọ́ pé àǹfààní tuntun kan ti dé ni tí ò fún ọ láyè láti pẹ bí ọ̀rẹ́ káàkiri orílẹ̀-èdè Vomos calling card ní sọ̀rọ̀fọ̀làlà pẹ̀lú owó ṣípínní o nílò láti máa sáré àdójúbolẹ̀ báyìí jọ̀wọ́ lọ sórí ẹ̀rọ ayélujára rẹ kí o tẹ www.imoran.vomos.com kí o tètè lọ́ra tirẹ̀ àmọ́ kó tó di pé o lọ fún mi ní nọ́mbà rẹ kí n flash rẹ ní. Ó yá tètè gba nọ́mbà mi 240-713-1620. Mẹ́sẹ̀jì kan ti wọlé sórí aago mi. Ní kí wàá ní ṣe bẹ́ẹ̀ mi ni mo flash rẹ ní Vomos calling card. Ọ̀rẹ́ mi $10 máa ní o ṣé o á máa polongo ìrere Vomos káàkiri àgbáyé. O ṣé bá mi polongo ìrere Vomos káàkiri gbogbo àgbáyé sọ̀rọ̀ fọlọ́ra kó tún yọ fanda Vomos calling card òun ni ẹ máa lò. So Vomos calling card òun ni ẹ máa lò sọ̀rọ̀ fọlọ́ra kó tún yọ fanda adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Vomos tó fún wa lórí ọ̀fẹ́ láti lè máa gbé ètò wá sórí afẹ́fẹ́. Mo kí aláṣẹ iléeṣẹ́ Naija FM fún orí ọ̀fẹ́ tẹ fún wa tẹ fi ń bá wa double stream ètò yìí live ní ìlú UK tó jẹ́ kí aláǹfààní láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kó máa gbọ́ wa gẹ́gẹ́ bí a ti mọ̀ over 5 million listeners la ní báyìí káàkiri gbogbo àgbáyé. Mo wá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ aláṣẹ iléeṣẹ́ Distinct Radio Alhaji Kesibadu èèyàn bí yín ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n lọ́pọ̀lọpọ̀
ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run ọba ló máa san yín lẹ́san rẹ̀ gẹ́gẹ́ bí àkọlé ètò òtítọ́ ní lórúkọ ọlọ́run ọba lórúkọ jésù lórúkọ ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ òwò wa ní rí dààmú lórí àwọn ọmọ yín ò ní di ọmọ lọ́mọ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òdi gẹ́gẹ́ bí a ti ń sọ lọ kí ni ìdí tó fi jẹ́ wípé owó ṣàlàyé kò sí ètò tá a gbé wá tó jẹ́ pé kò dá lórí ọ̀rọ̀ olówó dé nǹkan kan máa ṣẹlẹ̀ owó ọlá ipò náà ni kí ló fà á kí ni ìdí kí ló dé ẹ jẹ́ ká máa ṣọ́ra nígbà tí ọmọdọ́kùnrin arákùnrin ìka òdẹrùn ẹ̀yin náà wà lórí ètò ẹ̀ ń gbọ́ wa báyìí àjọ wà ní stúdíò ni ẹ̀dẹ̀ ń gbọ́ nǹkan tí gbogbo ènìyàn ń sọ nígbà tí ẹ wá lọ mú ọbẹ̀ yín lọ́wọ́ ẹ wá lọ sí ilé ènìyàn lọ́hùn ẹ mú ọlọ́dẹ ẹ mú yẹn ìṣọmọlẹ̀ ẹ pa ẹ tí ẹ wá jẹ́ kí ẹ̀rù báyìí pé ènìyàn tá ti ta àmì òróró ní lórí ni ẹ wá mú àáké ẹ wá ṣàwẹ́wẹ́ ẹ wá ní ègún kan ń já yín sá bí ègún ò já yín gan ó ti wà nínú bíbélì ó ní àtẹni tí ó bá gba ẹ̀mí ènìyàn pípa ni a ó pa gẹ́gẹ́ bí bàbá wa pásítọ̀ adésùgbà ti sọ wọ́n ní pé ègún yẹn kàn jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ múṣẹ́yá ni àmọ́ mo gbàdúrà fún yín sà mo gbàdúrà fún yín pé ọlọ́run á dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín á sì fi ẹsẹ̀ yín lé ọ̀nà ìyè nítorí pé ìwà tẹ̀wù yìí ó jẹ́ ìwà tí ń bani nínú jẹ́ ó jẹ́ ìwà tí ń bani nínú jẹ́ tó bí bàbá mi ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan sà prophet Taye Matthew ní bí bá ṣe ń sọ̀rọ̀ lọ tí pé bá wọlé gbé ìpè yẹn sókè máa bá mi mú ní ṣékéṣéké díẹ̀díẹ̀ kó má di pé màá kọ́ tì yín lójijì. ẹ ṣeun sá. mo ti wà lẹ́ẹ̀kan sí i. pàpà bíbẹ̀ tí ń bọ̀ lọ pé òjíṣẹ́ ọlọ́run mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn òjíṣẹ́ ọlọ́run yóò gbọgbẹ́ nínú ìṣòtò níhìn-ín kà. àbá àkọ́kọ́ ni pé. ìpè kan ti wọlé ẹ̀ló kí lorúkọ yín àti pé bọ́lẹ̀ tí ń pè wá. ẹ̀ló sà ẹni tí ó pè wá yìí ẹ bá mi yí rédíò yín lọ sílẹ̀. ẹ̀ló kí lorúkọ yín àti pé bọ́lẹ̀ tí ń pè wá ó ti rébété. mo fẹ́ kẹ́ yí rédíò yín lọ sílẹ̀ ìpè kan tún ti wọlé ẹ̀ló kí lorúkọ yín àti pé bọ́lẹ̀ tí ń pè wá. Hello ìpè yẹn rí bété ẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá ẹjọ́ tẹ́ bá mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́ nǹkan tí ẹ ń sọ ẹ bá mi rìn jìnnà díẹ̀ sí ibi tí rédíò wà àbí lórí íńtánẹ́ẹ̀tì tí ẹ ti ń gbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run nítorí kí a lè jọ gbọ́ra wa ní kése ṣó ti yé yín bẹ̀yẹn tí a bá fẹ́ pè tẹ́ fẹ́ dá sí ètò sẹ́ 817-717-5685 òun ni nọ́mbà náà 817-717-5685 tó bàbá mi à ń gbọ́. ohun tí mo sọ ni pé àkọlé ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe ti ní ọ̀rọ̀ àlékún ló jámọ́ ìrìn àti fi kún pé ilé ẹ̀kọ́ ṣàyà ní ká tó fi kún títí ní ilé ẹ̀kọ́ kì í ṣe ní èyí tá à ń lọ nìkan ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ní ilé jáde bí wa àkọ́kọ́ nìyẹn ilé ẹ̀kọ́ kejì ní environment agbègbè tá a bí a sí àwọn ẹ̀rọ là ń bá níbẹ̀ ibẹ̀ ọkọ̀ dàgbà sí ká tó bẹ̀rẹ̀ pé a tẹ̀sẹ̀ lọ léèwé ilé ẹ̀kọ́ kẹta òní ilé ọlọ́run tá à ń mú wa lọ bàbá àti ìlú máa sáré lọ léèwé tó pé àwọn bàbá wa mú wa lọ́wọ́ lè gbé àwọn kọ́kọ́ lọ́rùn lọ ilé ẹ̀kọ́ kẹrin tó wá sí ìdílé ẹ̀kọ́ òwa ni ilé ìwé tá à ń lọ mẹ́rẹ̀ẹ̀rin ti kàyà ó sì wà látọ̀dọ̀ àwọn àgbà káwọn àgbà kájọ ká tí mo ń gbáfàrà tí mo ń bú àgbà ó pọ̀ lórí ilẹ̀ olórí kan kọrí. ìpè kan ti wọlé sà ẹ má bínú bàbá mi ẹ lò ó kí ló kan yín àti pé bọ́lá tí ń pè wá. orúkọ mi ni Ọmọ́táyọ̀ láti ìlú Rhode Island. Ọmọ́táyọ̀ sà ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀ ẹ ṣeun kí ni bá wa rí sọ sí ètò yìí lénìí sà.
ṣáájú gbogbo afẹ́ encourage ẹ̀yin olóòtú pé program yìí kọ́lọ̀ máa fún yín ní agbára. Àmì Jésù. Bẹ́ẹ̀ ṣe ti aráyé kí olúwa náà kó máa bá mi ṣe fi ti yín. Àmì Jésù. The most important thing ni pé ènìyàn burú gan inú níkà so nǹkan tó nǹkan fẹ́ sọ nìyẹn bí àwọn bàbá wa tó pè wọlé tó ti ṣe sọ̀rọ̀. So nǹkan tó nǹkan fẹ́ sọ nìyẹn pé ènìyàn burú gan ẹ ṣe gan o thank you. Ẹ ṣeun sà ẹ ṣeun alàgbà Mọ́táyọ̀ láti Rhode Island ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run á dúró tì yín bẹ́ẹ̀ ni inú jìn bẹ́ẹ̀ ni ènìyàn burú nígbà tí akápò ilé ìjọ tó lọ pe àwọn èèyàn pé kán lọ pa olórí ìjọ wọn ṣé iná wa jí báyìí èèyàn burú ìka láyé ẹ ṣeun gan dúpẹ́. bí a máa fún iná gbára o. àmì àṣẹ yín náà sà ẹ ṣeun ó dàbọ̀ sà. so ìkàláyé ayé yìí ò dáa fún nǹkan kan rárá ènìyàn burú ó dàbí pé kó tó di pé a máa ní ìjọ ń sìn wọ́n máa ṣe background check ní kó tó di pé wọ́n fi àwọn èèyàn sí position bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé owó ìkọ́lé tó fẹ́ fi kọ́lé Ọlọ́run obìnrin ó tún ṣàlàyé àbí ẹni ó ṣàlàyé fún yín ó ní ó tún ṣàlàyé pé olórí ìjọ àwọn burú tó bá ṣe agídí kẹpa káì kí ló dé ẹ jẹ́ ká máa ṣọ́ra we just have to be careful very careful bàbá mi ẹ máa lọ sà. ó ní bí ọ̀rọ̀ àti ìlú mi sọ lọ. pẹ̀lú pé eré nìkan kọ ní ó ní ọmọ ìjẹ́ kó bayé jẹ́ àgbà ẹtù wọn nìyí. ohun tí mo sọ ni pé ilé ẹ̀kọ́ ti fàya àkọ́kọ́ náà àwa òbí kí ni pátá ń gbé lórí àwọn ọmọ tá a bí. ìgbésí wa pé ká kọ́ ọmọ wa kó lè bá àfúrà nífìní. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń lé nígbà táwọn náà kọjá ń bí owó nígbà náà àwọn ọ̀rọ̀ bí ẹbí káwọn gbé nǹkan ṣùgbọ́n ẹ̀rù lé bà wọ́n sá padà. ẹ̀rù lé bà wọ́n sá ẹ ṣeun mo dúpẹ́ ìpè kan ti wọlé ẹ̀ ló kí lórúkọ yín àti pé bolẹ̀ tí ń pè wá. Hello? Can this caller hear me? Hello? Hello, orebete. So nítorí pé mi ìfẹ́ máa dá ohùn mọ́ bàbá mi lẹ́nu mọ́ mo fẹ́ ṣe sùúrù máa sọ̀rọ̀ díẹ̀ kí wọ́n fún wọn ní ìṣẹ́jú 5 sí 8 kó tó di pé a parí ètò kí bàbá mi fi sọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn ń pè wọlé ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè wọlé lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká sáré lọ sí ilé agodo. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ yé lọ́rọ̀ Olúwa. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. bí rere ló bá mọ̀ ọ̀rẹ́ mi máa ṣe é. tó bá dẹ̀jẹ̀ ìka ó lè múra sí o. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ ọ̀rọ̀ Olúwa.
tó ìpè kan ti wọlé sórí ètò ẹjọ́ kí lorúkọ yín àti pé bọ̀lẹ̀ tí ń pè wá. Hello. 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 Hello, I can hear you. Okay, my name is Rose. I'm calling you from Rhode Island. Oh, okay. I hear the topic. It's so scary, such a thing like this to happen, that your secretary can get people to submit the priest, the pastor. It's scary because the secretary is the person you trust the most, and is always next to you wherever you go. And how could you just avoid something like that, really? I know. Sounds like you are not Yoruba, man. Are you Yoruba? No. So I'm not. To understand I'm the from South story. Africa. Oh, do you have an interpreter with you or something? Yes, somebody was just telling me that I usually listen to a program, and I ask the people around to tell me what your topic is. I really encourage the program. It's always good topics that you always talk about. Oh, wow. I'm so grateful. All the way from South Africa. Rose, thank you so much. Thank you so much. Yes, indeed. We really need to be very careful about people who move with, people who talk to, and people who trust, and for somebody to just decide to get into robbery and killing people, not just people, but killing a man of God. It's a very difficult, it's a very sad thing. Very, very sad. Yes, it is sad. I agree with you on that fact, that it is very, very sad. And you know what the Bible talk about this? Say, touch not my anointed and do my prophets no harm. So what do you think is going to be the gain of this person? Do you think this person should, what do you think this person should do at this point? The pastor, right? The pastor is dead. Yeah. It's so scary. Honestly, it's just so scary because it's like he's killing God. If a man of God has been sent to preach by God, and if we touch that man like the verse you just quoted, it's like we're touching God. We're dealing with God. I know. I agree with you on that. Well, from the Stitch Radio, we appreciate you for calling. Have you heard about Vomo's calling card? Yes. Okay. We'll give you 15 minutes to call South Africa to talk to your family, friends, and fans, okay? Thank you so much. Yeah, and I think your number ends with 5680, right? Yes. Okay. We're going to bless you with a 15-minute calling card. Thank you so much for calling on to this program today. We really appreciate you. I wish you the strength to go on this show. It's very encouraging, and it's very nice. It's a very good show. Oh, thank you, Miss Rose, all the way from South Africa. Thank you so much. You're greatly appreciated. Thank you. You're welcome. Yes. Everyone here knows about you. Oh, wow. That's interesting. I'm so grateful. Thank you. You're welcome. Thank you so much. You're welcome. Bye-bye. Oh, wow. That's so interesting. All the way from South Africa calling onto the program. Well, thank you, Miss Rose. She has to get somebody to interpret for her. Wow. I think we need to do something on this program. Coming on advice. Yes. Okay. Ẹ ṣé mo dúpẹ́ láti South Africa, arábìnrin Rose. Wọ́n tún gba ènìyàn láti máa túmọ̀ fún wọn tó a máa wá nǹkan ṣe sí, a máa gbé ètò kalẹ̀ láìpẹ́ láì jìnnà láti iléeṣẹ́ wa Naija FM. A máa gbé kalẹ̀ ní olóyìnbó, bẹ́ẹ̀ ni nǹkan tá a máa ṣe nìyẹn. Lóòótọ́ náà a ti gba oríṣiríṣi ìpè àti gba oríṣiríṣi lẹ́tà wípé àwọn tí wọn lè gbọ́ Yorùbá. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a gba ìpè kankan mọ́. Mo fẹ́ fún bàbá mi ní àyè ìṣẹ́jú 8 péré ni mo fún bàbá mi báyìí kí wọ́n bá wa sọ̀rọ̀ arákùnrin ìkàòdẹ́ náà kò gbọ́ láti rí ẹnu ìránṣẹ́ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi sà, àsìkò yín rèé. Àdúpẹ́ fọlọ́run orí alẹ́ ní àsìkò àdúpẹ́ orí ọ̀pẹ́pẹ́ fún wa láti máa ṣe bí ètò àti gbogbo àwọn ènìyàn tó ń sèta pátápátá àtàwọn tó ń gbọ́ ètò yìí lórúkọ Jésù àìlùfúnú. Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ń bá bọ̀ arákùnrin ìkàwé rẹ̀ ló kí ikú oríire ńlá ló fi ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi kan ní
ilé ẹ̀kọ́ fàyà láti inú ilé òbí yìí ni ojú àwọn alákùnrin àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ilé yìí náà ti jáde abẹ́rẹ́ ìlókun wọn ọ̀pọ̀lọpọ̀ ti fọ ọ̀rọ̀ nù. Àwọn òbí òfin tó bí ẹ̀kọ́ ṣe àwọn ìtọ́jú bàbá wa ìwé wá ṣe láti máa kó wa ní àwọn ọ̀rọ̀ láti ilé lágbèlé yí ọ̀nà tó lọ bí ẹran wọn nínú ìṣàfihàn tá a fọwọ́ pa lórí. Táwọn ènìyàn dáadáa ọba tó ń gbé ìwé láti lé èlé tí ń ṣe ìwé rẹ̀ táwọn ìyẹ̀wò gbogbo ìrìn àjò wọ̀nyí ni àwọn ọ̀rẹ́ ìwé náà ń bá rìn ilé ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn tí mo ní ti kàńdá tó láwọn ìdílé láàyè wọn ìwé láàyè àwọn náà bẹ̀rẹ̀ ní bá a ṣe ń náwó láìláì bá a ṣe ń ṣe kiri wọn àmọ̀ ìgbàtà báyé àìsọ ìgbàtà jìyà fún wọn àìfi hàn pé a ti ṣàgbẹ̀rí a ti ta epo rí a ti ṣe báyìí ìgbàtà jáde ní pé ìrìntà àrùn ní pé mo dìbò náà bí wa sí ọ̀pọ̀lọpọ̀ wa aṣọ ẹ̀kọ́ nì èkejìlá àdúgbò tá a wà àwọn ọmọ náà ń bá ìta àti dàgbà ẹlẹ́ẹ̀kẹta ni ilé ọlọ́run tá à ń lọ ìwé òdodo ọ̀rọ̀ ọlọ́run ti lọ bẹ̀rẹ̀ ìdíwọ́ kọ́ ni wọ́n lọ pé àwọn olórí ilé ẹ̀jẹ̀ náà wọ̀ ní gbogbo ebi ọdún tó ti bẹ̀. ẹ̀kan ní onílé-ìwé tí a ti lọ kí là ń kọ́ nílé ìwé olú ẹ̀kọ́ náà tí ilé ló pọ̀ jù tàbí tó tẹ̀lé tí ilé ọlọ́run tó tẹ̀lé ìpékilé nílé ìwé. ìjọba bá wo ìrìn àjò á rí pé ọlọ́run fẹ́ kí ẹ̀kọ́ ńlá jáde ni wọ́n ní ẹni tí ó rìn ogun kì í kú arákùnrin ìka ẹgbẹ̀rún ọ̀run gbé jáde bí gbígbéyìí tí ó mọ̀ rìn kiri ní orí ẹ̀fọ́ ni kì í ṣe pé adẹ́tẹ̀ bẹ́ẹ̀ tó bá mọ̀ tó bá mọ ọwọ́ ọlọ́run òun àti bàbá pọ̀ ìgbàlá tí ó gbà pé àtẹwọ́dà gbogbo ìgbàlá ní káyọ̀ tó gbogbo ìgbàlá ká jáde síta yìí pé àwọn ti tẹ̀ sí ọ̀run àti gbogbo ayé gẹ́gẹ́ bí ẹ̀yà àwọn bàbá wa ní ọ̀lẹ́ ló bí olè tọ́mọ bá ti lẹ́ ká ti fi ẹ̀lẹ́kọ́ ọmọ ní ilé kò sígbà tí èrè jalè ilé mi tẹ̀ fún wa ó ní ẹ̀lẹ́ kò fẹ́ tilẹ̀ nígbà òsìkù ìgbọ́n gbà tó dìbò rẹ̀ ó fẹ́ kórè ní èlé ìwé ọ̀kẹ̀kẹ̀ ní ìjọba ẹ̀kọ́ wa ẹni tí èlé jáde sábọ́ ọmọ tí èlé gbálẹ̀ lé ọmọ tí èlé tàwọn ẹgbẹ́ tí èké bá fọ́ pa lórí kàkàn tí ara jẹ àwọn ti jẹ̀yà ní ọ̀pọ̀lọpọ̀ ìbí ọmọ ọ̀dọ́ láti dàgbà gbogbo ìwọ̀nyí náà ọ̀gbẹ́ táwọn ọmọ wa rí wàhálà ti dé bá ayé nípa pé ilé owó kiri ètò ká mọ̀ ní pé àdúgbò tá à ń gbé àwọn ọ̀rẹ́ tó ń bọ́ ọmọ wa rìn kì í jẹ́ àtẹ́sí wọn ẹ̀kẹta náà ni pé nínú ilé ìjọsìn báwo ni wọ́n ti ń ṣe bàbá tí wọ́n fẹ́ràn ìgbéyàwó wọn ti yànjẹ ti pẹ́ wọ́n ti gbọ́ náà àwọn bàbá gbogbo àwọn sẹ́ẹ̀sì ìgbẹ́ tó ń fi owó eléyìí yẹ tiẹ̀ ẹ̀rọ yẹ tiẹ̀ bóyá bá tó ń dẹ́gbẹ́ sí kò ní àwọn àìsókè oúnjẹ afẹ́fẹ́ ní pé èyí lọ gbàgbà èyí tí mo fẹ́ mọ́tì mi gbọ́ èmi pé ẹni tó lọ gba lè yẹ àfẹ́pá lórí ìyẹn àwọn mẹ́rẹ̀ẹ́ta yìí bẹ́ẹ̀ ni bàbá tó fẹ́ràn yìí náà ohun tó burú jà ìlú wọn fi wọ́n ti fẹ̀ sí èsì ọlọ́run ìgbóná láti ń bẹ lórí wọn ilé ìlú ìwọ kò gbọdọ̀ pànìyà ẹ̀fọn abẹ́ bẹ́ẹ̀ ni pé ó lè pọ̀ tó tó kòrò sí ìtọ́ ọmọ ìgbésí rẹ nínú ìwé ẹgbẹ́ ìdìbò ìwé àti kọfà ilẹ̀ tó wà gba ẹ̀jẹ̀ ègún ńláńlá ni ègún àtìlẹ́ pé ó bẹ̀rù bẹ́ẹ̀ ègún ńláńlá ni ègún láti ẹnu ìrànjẹ́ ọlọ́run tabaka ìwé gbèsè oríkẹsàn-án 1-23 ègún tí gbèsè àgbèsè. mọ̀ pé ìgbẹ̀rù rẹ̀ ìdára àwọn ọ̀pọ̀lọpọ̀ olè tó ń bẹ ní píìsì kálí onígbò ọ̀dà pé tá a bá jáde àwọn oníjalè mọ́ láti sọ fún àwọn ènìyàn káàkiri pé ọlọ́run wà yìí ọlọ́run ń bẹ fún ṣe wà síbẹ̀ adéorin agbègbè ìgbàlá lórúkọ rẹ̀ ọlọ́run sọ fún kó jáde ní ìtìrí kó lọ sí bàbá tó fẹ́ràn àwọn tí bàbá rẹ̀ bá sì kú àwọn méjèèjì kan wá ọgbọ́n àti lọ sí ilé ọlọ́run kán lọ bẹ̀bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bí wọ́n ti fi pẹ̀lú ọ̀rọ̀ ìwé pé ajẹ́wọ́ adé bá a sọ̀rọ̀ àókù náà ni bá a sọ̀rọ̀ àókù òpin ikú náà ni ikú lè rí pé ìrìn àjò a kò ní ìdìbò kan ní ìlú wáyé olóburú bí ìlú ajẹ́ lé wa ilé ìbílẹ̀ wa ń bẹ lọ́run ohun tá à ń tọ́ ọdún pé gbogbo akábíyàn ní bíbí ọjọ́ ogbó kábẹ̀sẹ̀ wáyé kárí ìjọba ọ̀run tó bá lè lọ sí rẹ̀ tán lọ bẹ̀bẹ̀ tán lọ sí ilé ìjọ lọ́run owó yíyà síbẹ̀ ká lọ gbé fún ìjọ lọ́run ọ̀pọ̀lọpọ̀ ti sọ́wọ́n gbé wéyìí wọn àti fẹ́ láti fi ṣe pé iṣẹ́ ilé afẹ́fẹ́ wọn lọ ká lọ kígbe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàlárí ní ilé ìdè àti káàkiri tó jáde wọn dé ènìyàn ńlá lónìí nínú ilé yìí gbàǹságbà ní ráàdù ó jẹ́ ọ̀kan nínú àwọn ìran Jésù kàdákàdàdà ní ìmá ti orí kìlẹ̀ ẹ̀sẹ̀ karùn-ún condemnation ò sí fún ọkùnrin tó bá jáde dáadáa láti pé èrè mọ́ ní
ṣùgbọ́n ìsàlẹ̀ ló wọ́ wá. Ó jẹ́ ọ̀rọ̀ fún àwọn òbí, ó jẹ́ ọ̀rọ̀ fún àwọn èèyàn ní àdúgbò, ó jẹ́ ọ̀rọ̀ fún ilé Ọlọ́run. Ní ìgbà kan rí òbí tó bí wa tó mẹ́fà, òbí ilé, òbí àdúgbò, tá a bá ṣe sí ìdá wa mẹ̀rẹ̀ wọlé ni bàbá wa ní ẹsẹ̀ pẹ̀sẹ̀ bá nìyàrá wọn la ṣe ń bojú ní àbẹ́tẹ̀lẹ́ wà báyìí yóò fi ẹ̀mọ́ mọ̀mọ́ mi ló kúrú ayé wọn bá mi sọ̀rọ̀ kàn án kò tó bímọ ìyáàlá dé báyé inú ìjọba bí wàá ti bá lè jù wá ní ètò pẹ̀lú èmi ló ń báyìí a ò sọ̀rọ̀ Ọlọ́run máa kàn án lé lórí owó là ń kójọ àti mọ́sálásí àti church tá a bá láwọn èrò tó ń pè ní ẹlẹ́wàdìí tó lọ lẹ́ẹ̀mẹ́wàá bí ètò pé owó ni ṣùgbọ́n dájọ́ ká mọ̀ ní pé ọ̀rọ̀ Ọlọ́run ló jẹ́ gbòògbò ká mọ ọ̀rọ̀ jù tó ibi tí máa parí ọ̀rọ̀ mi sí èyí pé ẹgbẹ́ ìgbà àwọn ìdílé náà ti sọ̀rọ̀ àti àwọn tí sáfẹ̀ ọmọ South Africa àti tarif àti ìwọ̀n ìta mọ́tà láti Netherlands ìta mọ́tà láti Netherlands èyí tó gbé aṣọ àti ilé anífẹ̀ẹ́ ní Maryland àti ìgbàsí London bàbá wa Adétúgbà àti ìmọ̀ àtọmọ́tò ní ìgbà ní Nàìjíríà princess ọmọ ọba Adéńká mo kí gbogbo wa ohun tó fẹ́ ní pé ẹgbẹ́ alọ́kùn ìrìn àjò wa gbé àwọn akọ́lá la mọ́ wọn yìí ibẹ̀ mi ní níta 127 ó ní ọmọ kì í ṣe táwọn ó ní ìlú olúwa children are the heritage of God wọ́n kàn wọ́n wá sọ́dọ̀ wa ká tọ́ wọn ni báwo bá tọ́ wọn dáadáa jìbí gbogbo ọ̀nà kọ́nà èmi tí bàbá pásítọ̀ yìí tẹ́sílà yìí kò lọ fi wá Ọlọ́run tí èdè àti ìkú ṣùgbọ́n ọ̀rọ̀ fún àwọn àjọ náà ni pé kí là ń ṣe inú ìjọ àwọn táwọn yíyàn sí pé wọ̀nyí ìjọ Ọlọ́run ló yẹ̀ wọ́n ìjọ àgbàdúrà ká tó gbé wọn sípò ká tó gbé báyìí nínú ẹgbẹ́ wà nínú tẹ́sílà ẹgbẹ́ tó wà ní ti báyìí láti máa ṣe owó ìjọ àmọ̀wá rẹ̀ yẹ́nì ní ìjọ ẹgbẹ́ báwọn náà ṣe ń ṣe owó tó bá ń ṣe owó yàrá yìí lò táwọn kan rí gbà àwọn kan gbalé àwọn ọ̀dọ́ gbálábẹ́lẹ̀ àwọn kan lè fẹ́ gbà sí wọn ṣùgbọ́n tí mo sọ ní ìfẹ́ tó lọ pààyàn ṣùgbọ́n àwọn táwọn lọ pààyàn yìí kò sí ní wọ́n ti fẹ̀sí Ọlọ́run ṣùgbọ́n àìkú wọn ó ní ìtumọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yí ìjáde lọ níbi kápá àṣọ́dọ̀ Jésù ó ní bí ẹ̀sẹ̀ láti pé púpọ̀ tó kò sí ní ó ní yóò fòfò bí ìsílẹ̀ ni ó ní àgbàdo àwọn ọ̀rọ̀ rẹ̀ fún kọ́wá sọ́dọ̀ ni bíbélì ní ayọ̀ ń bẹ lọ́run fún ẹlẹ́sẹ̀ kan tó ní nípìyàdà àsìkò ìrònípìyàdà ní kálákùnrin jáde ó gbà fọ́nà ọ̀sẹ̀ ìdúró ọ̀rọ̀ rẹ̀ máa kó ayé lọ́gbọ́n ó máa kó ebè ìlú lọ́gbọ́n ó máa kó orílẹ̀-èdè lọ́gbọ́n ó máa kó àwọn ẹ̀jáde kó inú ayé nínú ẹgbẹ́ òkùnkùn àti inú ẹgbẹ́ èrè nítorí ní yóò pé yóò bẹ̀ fún wọn fi hàn pé a kì í fẹ́ sí ènìyàn lọ́rùn nínú ìta 105 nípa 16 ẹ má ṣe fọwọ́ kẹ́ ẹni àmì ìwé mi ẹ má ṣe wọn níbi nítorí wọn mọ̀jẹ̀ kú àwọn máa rí báwọn òṣìṣẹ́ Ọlọ́run tó bá dé ìpele òṣìṣẹ́ Ọlọ́run àwọn mọ̀ fún wọn ní ọ̀wọ̀ tó yẹ ká fún wọn àwọn tó òṣìṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wọn ilé Ọlọ́run là ń target láti lọ kó nǹkan bẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni káwọ ní ọ̀lẹ́ sí ṣùgbọ́n tí mo fẹ́ lè fi nípa parí ọ̀rọ̀ yìí sí ni pé arákùnrin ìka ẹgbẹ́rin yìí ìrètí wà fún orin wa kan ní ayọ̀ ni ó ní ìrètí wà fún ọ fún ọkàn tá a fẹsẹ̀ bá lè bí nínú Kristi ẹ̀mí ìyè ayé tuntun ẹ̀mí ìyè ayé tuntun òní pé ó ní ẹgbẹ́ ká tọ́jú èsì lọ nínú ìrètí níbi ọwa yóò fi òróró ayọ̀ fi àyè tó ẹ̀fẹ́ wa kò sí ẹ̀fẹ́ tá a bá kó lọ sọ́dọ̀ ìwé ìdíjà ẹ̀mí ẹ̀ lè wọ́n gbìn ṣùgbọ́n tó bá tọrọ ìgbà ìgbé ẹ̀sẹ̀ yóò wọ ìjọba ọ̀run àwọn tó gbé bẹ́ẹ̀ lọ olè apá ọ̀tún olè ni owó Jésù olùjì ọ̀rá yìí wọ́n ti ní èkejì rẹ̀ ń bèèrè òun bèèrè jẹ ilé ìtọ́jú àgbẹ̀gbẹ̀ Jésù sọ fún pé gẹ́gẹ́ bí kọ́ńtẹ́lá bẹ́rẹ̀rà ayé àti ọ̀run mo ní títà lọ́wọ́ láti staff ó ní lónìí ni bẹ́ẹ̀ ni bá ti ń lọ ó pàdé ìdílé paradíṣẹ́ àjọ ńlọ ni ó lè dé bẹ́ẹ̀ òun náà ọmọ yóò ti pààyàn káfí ní ká gbájọ́ ikú fún ìlà lóbi ewu bíbí òun náà pààyàn arákùnrin ìka ọ̀bẹ̀rìn kì í ṣe pé àti kò lè díjọba ènìyàn lórí ọ̀ tó bá gbàgbé òfin tó bẹ̀ fẹ́ ní gbogbo ọ̀nà tó bẹ̀ bí Ọlọ́run tó ń tètè ẹgbẹ́ ọ̀rọ̀ àìnáwó yẹn gan ẹ̀mí Ọlọ́run ti wọ ní ẹ̀yìn ní ìbálòpọ̀ ẹni tó kó tó kújọ tó máa náwó lọ́wọ́ wọ́n níjà èmi tó lè sọlẹ̀ ọ̀nà ìrà gbé yí èmi náwó lọ́sẹ̀ yìí o kí òfin náwó ẹ̀mí Ọlọ́run ti gbèdè àti mímu ó wá pìtì ẹ̀ǹtò iṣẹ́ ó lọ bìtì jẹ́ pé ẹ̀yin ènìyàn gbọ́ o bí kú bá dé kò sí nǹkan kan ìjọba ọ̀hún kó mọ̀ wí bí ebi etí dánù táwọn ilẹ̀ lókùtà tó ń wọ ọ̀run pé ìlọsọ́dọ̀ Ọlọ́run kó jẹ́ kó bì àmú mo kí ló bí àwọn èèyàn tó gbé ètò ìtọ́jọ́pá ìjọba pé kí ẹni wọn ti gbé ìtọ́jọ́ àìsèkú ìjọba ọ̀hún ṣùgbọ́n fún àwọn òṣìṣẹ́ Ọlọ́run ìjọba bá délé abáwọn ọ̀gbẹ́ kan ilé ìkúté oríta ọ̀run láti bí ẹsẹ̀ kíni àbí ẹsẹ̀ kejì bí ẹsẹ̀ pẹ̀lú káwọn tó yẹ káwọn àlùfọ́ Ọlọ́run jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àlùfọ́ Ọlọ́run tó kúrò Ọlọ́run àti ilẹ̀ tẹ́ẹ̀sì ìfẹ́ ìdáhùn pé ìdáhùn tó kiri tó kìí ṣe ìdáhùn tó gbé ń bẹ̀ ni
káàdì ìjọba wọn wá bí ọba tó ní ìdájọ́ ìdájọ́ bẹ̀rẹ̀ láti rí ọlọ́run ó fẹ́ fi bẹ̀rẹ̀ ìdájọ́ láti rí ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbèrè ìjọba nǹkan wa kó ọ̀rọ̀ tó tó lọ mú àti kẹ́kẹ́rà ó àti ilé ọba gba ọlọ́run tó wọ́n bẹ̀rẹ̀ ìpèsè ìyá ní ìbẹ̀fẹ́ wọn ọlọ́run àti ìgbàlú ètò tó gbọ́ alóbi mo kú wa pé ìtumọ̀ òbí mo kí ìdílé wípé òbí pàdé fún wa bàbá wa bá gbọ́ àbájú bí omi àti ìgbẹ́jọ́ bí ẹ̀rí yóò dùn òbí olóbi èmi òbí ní o ìgbà ilé ilé ti gbàgbé ẹni máa gba owó àjùkò láàrin àlàájì bẹ̀rù ní ilé ìrìn táwọn gbàgbé ọ̀rọ̀ tí ìgbìyànjẹ́ lè fi ọ̀pọ̀ yìí ẹ̀yẹ ká polongo ní gbogbo ọ̀sẹ̀ bá ẹ̀sìn nítorí pé ẹ̀sìn èdè kò sí ẹ̀ lájà lọ níbi tó ti bí àwọn mùsùlùmí bẹ ìgbà kìrìsìtẹ́nì bẹ àjọdàgbà ní bàbá wa bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ń kọ́ ọ́ ní gbogbo wa ọ̀nà abraham ni wa mo kí ìdílé yín lọ́pọ̀lọpọ̀ mo kí gbogbo aláṣẹ àti gbogbo olóòtú ìdè tí gbogbo àti gbogbo gbogbo wa pé ojúmọ́ eré ìmọ̀ wa o a ò ní ti jẹ̀kẹ́ o a ò ní ti jẹ o a ò ní ti ní ipa ayé ìwé ọ̀sẹ̀ ní káwa ojú wa ò ní pọ́ ojú wa ò ní bí àtàkì àwọn tí ẹ̀fọ́ ìgbèrú mú ẹnikẹ́ni wa yóò fi ọkọ̀ sọ́sí kéwì rè kò ní bẹ́ẹ̀ ìran wa a ò ní wa tó wọn ayé òní yẹ̀yẹ́ wa bí olúwa ti bẹ̀sẹ̀ ní ọdún ọba etí ìgbọ́ràn táwọn fi ń bọ̀ yìí kò ní bí o nítorí pé àìgbọ́ràn nípa ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò wọ̀nyí yóò wá ta ni wa wọ́n máa wá rántí mo kí lọ́pọ̀lọpọ̀ bí olúwa ti bẹ̀sẹ̀ ní ọdún ọba àtùpà yóò ní gbèrúgbó kò ní gbé dànù ayé òní pa àtùpà yìí ẹni yóò ní kúrú ẹni ti sáńbẹ̀rù tó kẹ́ ọwọ́ tí èdè lù ẹni gbàgbé ìdókè ìtọ́kọ̀ tí èdè bẹ̀ ẹni ti ṣe ẹ̀rọ masíìnì tó rọ́pọ̀ tí ìrọ́ múra rẹ̀ ẹni ti àtùpà tó ń tẹ́lẹ̀ tí ó tàn síbi ara rẹ̀ gbogbo aláìgbé ìjọba ọlọ́run ojú èmi ti wá ìtú gbogbo wa nígbà tí jésù bá dé àwọn ìgbà ìjọba ògbé ìfẹ́ náà lókè ẹni ògbé ìfẹ́ náà lókè ẹni ògbé ìfẹ́ náà lókè ẹni ògbé ìfẹ́ ìyára. Àmì lórúkọ Jésù. Ẹ ṣé bàbá mi wòlíì Táyé Matthew, ẹ ṣé mo dúpẹ́ mi ò tó láti dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé gbogbo ìgbà tí mo bá ń pè yín ṣá tí ẹ kí ń kọ̀hún sí mi lẹ́nu ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ̀ ṣe iṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú mi lórúkọ Jésù. àwọn ọmọ yóò ní ṣílẹ̀ tẹ̀ lágbára ẹ̀dẹ̀ Jésù wá ní sọkún lórí ọmọ ẹ̀mí kẹ́fọ́ ní bá láwọn ọmọ yín àtàwọn ọmọ yín lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ àgbẹ̀ yín ró tó kì í dùn púpọ̀ bẹ́ẹ̀ ni kì í pọ̀ ó dùn ṣókí báyìí náà ní ọbẹ̀ oge mo kí gbogbo yín pátápátá ti pè sórí ètò Princess Adeyinka láti ìlú Nàìjíríà, Pastor Daniel Adesugba láti Sacramento, California, arábìnrin Azeez láti London, mo kí yín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, arábìnrin Olúwanífẹ́mi láti Maryland, Mr. Ọmọ́táyọ̀ láti Netherlands àti arábìnrin Rose láti South Africa. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣeun gan. So mo fi wákàtí yìí mo fi dúpẹ́ ní ọwọ́ gbogbo àwọn agbátẹrù ètò yìí láti orí Distinct Radio àti aláṣẹ iléeṣẹ́ náà Vomos Communications, ẹ ṣé Naija FM ní tí ẹ lè dúpẹ́ tọ́lọ́ Naija FM rárá. Ọlọ́run yóò máa bá mi Ọlọ́run yóò pín ní oore, Ọlọ́run yóò bá mi sọ ní ẹ̀san rere. 101.1 FM ara Naija FM náà ni Ovation International Magazines. Ẹ̀gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ Délé Mọ̀mọ́dù, Capital 3 Limited ẹ ṣé mo dúpẹ́ láti Nàìjíríà, ẹ ṣé mo dúpẹ́ Ọ̀túnba Abímbọ́lá Davis nìyẹn. Mbate Communications ẹ ṣé mo dúpẹ́ Mbate àwàlà ni Mbate ló ní wá, iléeṣẹ́ yóò ní dàrú, ẹ ṣeun mo dúpẹ́. Ó tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà táwọn máa pàdé táwọn tún máa gbé ètò tuntun wá sórí ètò. Ẹ ṣeun, ó dìgbà ò láyọ̀ láwọn máa pàdé. Ètò tó ṣe nìyẹn àìgbàmọ̀ràn mi ò jáyọ̀ fún ẹ̀fídé kalẹ̀ rántí tún gbé tó dé lọ́nà àtúgbé tuntun dé ètò tó ṣe nìyẹn àìgbàmọ̀ràn mi ò jáyọ̀ fún ẹ̀fídé kalẹ̀ rántí tún gbé tó dé lọ́nà. Ẹ ó máa gbọ́ kàyéfì ọ̀rọ̀.
ti wá ẹ lè máa gbọ́ wa ní kétékété lórí ẹ̀rọ ayélujára yìí www.prestageradio.com ẹ̀yin tẹ́ ní tuning application lórí ẹ̀rọ alágbèéká yín DSC rédíò ibẹ̀ ni ẹ̀yin sí ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ lẹ́ ó máa gbọ́ wa nílùú Amẹ́ríkà o tẹ́ ń gbọ́ wa nílùú London aago mẹ́wàá alẹ́ ṣáàní tiyín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílùú Naija aago mọ́kànlá alẹ́ o ní tiyín no darling at all no trouble at all no wahala at all no gbege at all no kasala at all.